Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣọ́ra fi àlẹ́ wa yín tèmi. Gẹ́gẹ́ bí èmi náà ṣe wà. Happy New Year. Happy New Year. Àwọn máa ṣe Happy New Year ní ti next week. Happy New Year. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọkọ àti ìyàwó. Kí ló dé ẹ̀yin ọkọ? Tí àwọn ìyá, kí ni àǹfààní adúrú ẹ̀bùn tọ́lọ́run bùn yín níwájú ìyàwó yín tí ẹ mọ̀ lò? Ẹ̀yin àwọn ìyàwó yín wọ́n ti ọmú rọ̀rọ̀rọ̀ kalẹ̀ sí yín lọ́rùn, ẹ mọ̀ lò. Títí yín sáà ni pé kẹ́ ṣáà ṣe gbàgbàgbà, straight to the answer. Kẹ́ ṣáà bóbìnrin sùn straight. Ọmú ó ti rọjọ́ ní o. Ọmú ó pọ́ǹtì ní o. Ọmú ó wú ní o. Ọmú ti sún ní o. Kò sí nǹkan méjì ju pé fún àǹfààní ọkọ àti kí kí ọmọ mú lọ. Kí ló dé tó yẹ pé ẹ̀yin ọkọ mi ẹ máa ṣèbálòpọ̀, ẹ mọ̀ wúlò ọmú ìyàwó yín. Ẹ mọ̀ wúlò ọmú ìyàwó yín ọ̀la. Kò sì dáa. Ẹ mọ̀ wúlò ọmú ìyàwó yín, ó sì ń dùn wá. Wàláì. Ó ń dùn àwọn obìnrin. Àwọn obìnrin kan lọ́mú kalẹ̀ lẹ̀ ọkọ nígbà eré ìfẹ́. Kí ni ìwúlò ọmú ìyàwó rẹ̀? Kí ni àǹfààní? Ṣé kó kú kó sí pẹ̀lú ọmú yẹn ní láì ṣe pé bóyá ó lò débi àmì? Bọ́mú bá flat, ẹ fi bèrè dí àkó nígbà ìbálòpọ̀. Tí ọmú bá flat, ó ní aṣọ tí wọ́n máa ń wọ̀. Aṣọ tó yí kò ní apá, bẹ́ẹ̀ ó wà tight fitting, ó dẹ̀ máa ń pack ọyàn nígbà ìbálòpọ̀. Ẹ má mọ̀ ṣeré ìbálòpọ̀, ẹ má mọ̀ sọ pé ẹ ṣeré ìbálòpọ̀ ẹ ní fún ọkàn mú. Ẹni ọkọ tó bá ti mú report ẹ̀ wá pé ó ṣe ìbálòpọ̀ kò fún ọkàn yàn, á sanction ẹ̀. Yes, á sanction ẹ̀. Ara eré ìfẹ́ ó ní kẹ́ ẹ fi ọwọ́ kan ọyàn. Ara eré ìfẹ́ ó ní kẹ́ ẹ mú ọmú, kẹ́ ẹ mú ibi tó ti gbé dá, kẹ́ ẹ mú ibi tó ti gbé ní àpẹẹrẹ. Ara eré ìfẹ́ nìyẹn. Ẹ wá sí eré ìfẹ́, kò sí ẹ kàn gún obìnrin sá. Kí ni àǹfààní gbogbo orí ọyàn yẹn? Ọmú tó yẹ kẹ́ ẹ gbé kan sẹ́nu, tẹ́ mọ̀ fọwọ́ kan ra kan ródóródó. Ẹ fi kan sẹ́nu. Bẹ́ẹ̀ ẹ ti mọ̀ fi kan, ẹ mọ̀ fi orí ọwọ́ ra kan ródóródó. Bẹ́ẹ̀ tẹ̀ ṣe ìbálòpọ̀, bẹ́ẹ̀ tẹ̀ ṣe gbìgbìgbì. Tẹ́ ẹ lọ gbìgbìgbì fún àǹfààní yín ni, fún ìfẹ́ ni. Kí ni àǹfààní ọmú tí ọkọ ò fà? Kí ni àǹfààní ọmú? Báwo wọ́n ṣe kọ́ àwọn ọkùnrin kan? Ẹ̀yin ọkùnrin kan báwo wọ́n ṣe fún yín training? Ẹ mọ̀ wúlò ọyàn ìyàwó yín. Láti wákàtí lọ ẹ mọ̀ explore. Tí ẹ bá mọ̀ bí wọ́n ṣe ń fà, ẹni ká kọ́ yín bí wọ́n ṣe ń fọmú. Tí ẹ bá mọ̀ bí wọ́n ṣe ń mú mú, ẹni ká kọ́ yín bí wọ́n ṣe ń mú. Àwọn mi bá ń ṣeré ìfẹ́, ẹ máa dó ìyàwó yín, ẹ dẹ̀ máa fọwọ́ ra ọmú. Ẹ mọ̀ dó lọ́wọ́, ẹ fi ọwọ́ kan sórí ọyàn, ẹ sì fi ètè sórí ọmú. Ìgbà mìíràn nígbà tí ẹ bá dó, ẹ tiẹ̀ ní dó abẹ́, àárín ọyàn lẹ máa dó. Fún ọkọ àti ìyàwó, gbígbàdúrà ní eré ìfẹ́ ni. Mi fẹ́ pẹ́ lórí fídíò yìí. Ẹ lọ kọ́ bí wọ́n ṣe máa ń mú ọyàn. Ẹ má jẹ́ kó ọyàn yẹn waste. Ẹ má jẹ́ kó waste. This is on point by 2. Bye for now.